Amino. Orúkọ mi Làkànní, káyé má gbọ́ tèmi ọ̀kín o. Ẹ jẹ́ ká lọ kí, ẹ jẹ́ ká jọ kí Àjọkẹ́ o. Ayére pa tí kò lágbóhùn ẹja, ìfàyàfà làámọ̀rin ejò. Èé ti ṣe tí n ò ní kí Àjọkẹ́, èé ti ṣe tí n ò ní kí Àjọkẹ́ o. Ẹ jẹ́ ká lọ kí, ẹ jẹ́ ká jọ kí Àjọkẹ́ o. Ayére pa tí kò lágbóhùn ẹja, ìfàyàfà làámọ̀rin ejò. Èé ti ṣe tí n ò ní kí Àjọkẹ́, èé ti ṣe tí n ò ní kí Àjọkẹ́. Ọ̀rẹ́ Tọ́pẹ́ ó ṣe dédé ọpẹ́, Ṣùkúrátù tèmi Tọ́pẹ́. Alájọkẹ́ gbogbo ayé ń kẹ́, kó má ṣe tẹ́, kó má ṣe mọ̀ṣì, kó má ṣe mọ̀yà. Aya Rashidi Afẹ́nifẹ́re, ọmọ ìyá oníṣu níjọra Bàdíyà, ọmọ Fàlílà, ọmọ Abdul-Lateef mi o. Èrò ká lọ sílé Àjọkẹ́ o, èrò ká lọ sílé Àjọkẹ́. Nílé ajá mi ṣe èkulu, èkulu mi ṣe èkulu gòkè ọ̀rá. Àjọkẹ́ dán lóhùn ìwọ ni ń ké sí o. Aya Rashidi Afẹ́nifẹ́re, kórí ó jẹ́ ògbó, kórí ó jẹ́ òótọ́. Ẹni tó bá dárí sàpálapá máa pa, ẹni bá dárí sọ̀rọ̀ kò ní rókò wá kò. Ẹni bá dárí sọ ọlá forí rẹ̀ gbé tọmọtọmọ. Dìgbòlẹ́gún dìgbòlẹ́gún, labalábá tó bá dìgbòlẹ́gún aṣọ rẹ̀ á fàya ni. Happy birthday to you tèmi Tọ́pẹ́. Ọ̀rọ̀ rẹ Tọ́pẹ́ ó ṣe dédé ọpẹ́, wobi tó o ti ń bá bọ̀, wobi tó bá dé. Ọ̀sọ̀dún ọdún yìí náà o, kórí ó jẹ́ òṣèmí ìsìn. Ọ̀ọ́ni pàṣán láyé, ọ̀ọ́ni kú, ọ̀ọ́ni nù lọ́lá Elédùmarè. Ọba orí rẹ̀ ò ní burú, ìṣẹ̀dá rẹ̀ ò ní gbà bọ̀dé. Ọmọ lọ́ra lẹ́lẹ́ o, ọmọ ìyá oníṣu níjọra Bàdíyà, ọmọ lọ́ra mòró, ọmọ Ìbò onímọ̀dé, ọmọ ògbójú lẹ́yìn kọ́kọ́ oge sẹ́rí ibi tí sọ́lẹ̀ sọ̀ra o. Ọmọ ajá mi ṣe èkulu, ọlọ́kọ onímọ̀dé èkulu mi ṣe èkulu gòkè ọ̀rá o. Èkulu ló wálé, ajá mi ò rí lé wá o, ajá mi ò rí lé wá. Ìgbà tájà mi ò wálé, kí ni wọ́n fi dẹ̀gbẹ́ ọ̀la? Ọlọ́kọ onímọ̀dé mọ̀rọ̀ òpó, àwọn lọ́mọ òkè sórí góńgó mọ́wó. Ẹ̀bá ọkọ lọ́ra kóde, bá sọ̀sù káràbàràbà, kí ni ẹgbó kéyìn mi o. Bàbá ta ní jẹ́gbẹ́ bọ̀rọ̀ alẹ́ ẹni wù ní ọ̀rà mòró, ọmọ afẹ́kùn pèrò ọ̀rà mòró, ọmọ afẹ́kùn páyìn nìyí. Ikọ̀ ẹ̀rín ò mọ̀rọ̀ kwara gẹ̀dẹ̀ gúdù ọba àgbàjá.